Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé ibi tí ẹ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ mi kò ní di. Rọpárọsẹ̀ kò ní fi àgọ́ ara yín ṣe ibùgbé. Lónìí, n ó sọ̀rọ̀ nípa ewé tí ẹ̀ ń wò níwájú mi yìí. Ewé tí ẹ̀ ń wò níwájú mi ni à ń pè ní òrúwọ. Ó dáa púpọ̀ fún ibà. A tún lò ó láìmọye àwọn ọ̀nà, ṣùgbọ́n màá mẹ́nu ba ibà lónìí. Ibà pọ́njú-pọ́ntọ̀ ni o, ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni, ibà táífọ́ọ̀dù ni o, màléríà o, kiní kan, anything tó bá ti category lọ́nà ibà, á fọ́ jáde kúrò nínú àgọ́ ara àti iṣan àtẹ̀jẹ̀. Kódà kó wà lé orí èékánná, á jáde. Kí lẹ máa lọ bá mi wá, ẹ̀yin tèmi? Ẹ má gbàgbé àti like, share, comment nítorí káwọn míì lè jàǹfààní ẹ̀. Ẹ share, ẹ follow mi, ẹ subscribe to my YouTube channel. Ojú ò ní tì yín. Ẹ bá mi já ewé yìí tẹ́ ń wò níwájú mi yìí. Jẹ́ mi ewé dóngóyárò, ẹ já. Ewé òtílí, ẹ já. Ẹ lọ bá mi wá ewé tíì. Ẹ bá mi já púpọ̀. Ẹ wá sè é kó hó dáadáa, kó tọró. Kẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ mu láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Ẹ wò ó, pẹ̀lú ògo Ọlọ́run, bó bá ń bẹ lórí èékánná, á jáde. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé o láti like, comment, share. Mo ní kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ share. Ẹ share fáwọn míì kán lè jàǹfààní. Ẹ share lọ́pọ̀lọpọ̀. Ẹ share sí Facebook, ẹ share sí YouTube, ẹ share sí TikTok, ẹ share káàkiri káwọn èèyàn jàǹfààní ẹ̀. Á fi àdúrà ràn ẹ̀yin náà lọ́wọ́, ẹ̀yin tẹ́ ẹ share. Ẹ like, ẹ comment nǹkan tí ò bá yé yín, màá dá yín lóhùn. Ẹ subscribe to my YouTube channel nítorí àwọn àkọ̀tun iṣẹ́ tá à ń ṣe. Oríṣiríṣi ṣì ń bọ̀ lọ́tùn-ún-lọ́tun. Ìlera yín ló jẹ mí lógún. Ìlera yín ló jẹ mí lógún. A ò ní fi àìsàn lògbà. Títí dìgbà míì tẹ́ ó mọ rí mi. Ire o.